tí a bá bí ènìyàn ní January gẹ́gẹ́ bí oṣù tí a mọ̀ pé ó bẹ̀rẹ̀ ọdún, oṣù àkọ́kọ́ oṣù àkọ́kọ́ nínú ọdún tuntun. nínú ọdún tuntun. Ọmọ tá a bá bí nínú oṣù tá a bí ló ṣe àlàyé irú ìwà tí ó wù. Kí lè sọ fún wa nípa nọ́mbà? Kí là ń pè ní nọ́mbà? Ọjọ́ tá a bí ni, oṣù tá a bí ni àti ọdún tá a bí ni. Tó ní nǹkan tó pọ̀ láti ṣe ní ìgbésí ayé rẹ̀. Ọjọ́ tí a bí ni, òun ni òwúrọ̀ ọjọ́ ẹ̀. Oṣù tí a bí ni, òun ni ọ̀sán ọjọ́ ẹ̀. Ọdún tí a bí ni, òun ni alẹ́ ọjọ́. Bàbá ẹ ṣe àwò ẹ nà ń bẹ̀. Fún àpẹẹrẹ, tí a bá bí ènìyàn ní January gẹ́gẹ́ bí oṣù tí a mọ̀ pé ó bẹ̀rẹ̀ ọdún, oṣù àkọ́kọ́ nínú ọdún tuntun. Ọmọ tá a bá bí nínú oṣù tá a bí ló ṣe àlàyé irú ìwà tí ó wù, irú ìgbésí ayé tí yóò gbé. Ó wá ní í ṣe pẹ̀lú irú ọjọ́ wo ló jẹ́ nínú oṣù. Torí ọ̀pọ̀lọpọ̀ lè máa wò ó pé ṣé gbogbo ọmọ January ló máa hùwà báyìí. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n àfikún àti ìyàtọ̀ tó wà nínú ẹ̀ ni wípé ọjọ́ tí wọ́n bí wọn ó ní ìyàtọ̀ kọ̀ọ̀kan tó tún ní í ṣe